من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلاة وسلاما دائمين متلازمين على حبيب الله محمد صلى الله عليه وسلم خاتم النبيين ولا نبي بعده. أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Mo ń kí Ọlọ́run ọba tó tó kí ọba tí ò sí rẹ̀ àtọ̀tún àtòsì kò sẹ́ni tó dàbí Ọlọ́run. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Àwa tún tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdúgbò àwọn sàhábà al-kiram. Àkí ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá wa àfáà àtẹ̀yin màmá wa ọlọ́lá jùlọ wípé ìbùkún Ọlọ́run àlàáfíà Ọlọ́run kó máa bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa gbé. Làfi sọ wípé assalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Lẹ́yìn kíkí tí a kí ẹnì kọ̀ọ̀kan wa tán, ohun tí a fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ fúnra wa lónìí òun náà ni ọ̀rọ̀ kan tó ń dà ràìnràìn nínú ìgboro àbí nínú ẹ̀sìn Islam wípé àwọn nǹkan wo ló ba àlùwàlá jẹ́. Gbogbo wa láti mọ̀ pé kéèyàn ó só ara ohun tó máa ba àlùwàlá jẹ́ ni, kéèyàn tọ̀ ara tí máa ba àlùwàlá jẹ́ ni. Ṣùgbọ́n nǹkan kan ń bẹ táwọn àfẹ́yè sọ fún wa. Táwọn àfẹ́yè sọ fún wa yìí ẹ jẹ́ á wò dáadáa. Tí a bá wò pé kí ló lè ba àlùwàlá wa jẹ́, tàbá sọ ń sọ pé Olúwa kẹ́mi tún bẹ̀rẹ̀, Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. Bí èèyàn bá ṣe rìn mọ́ òun náà ni ó mọ̀ pé nǹkan kí lọ́dọ̀ Ọlọ́run, nǹkan tó dáa ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run, nǹkan tó dùn ó ń bẹ lọ́dọ̀ òun sẹ́lá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìtẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yìí tí mo náwó sí yìí, òun náà lẹ́ra àgùntàn táwuyewuye ń bẹ lórí ẹ̀ pé tí èèyàn bá jẹra àgùntàn ó lè ba àlùwàlá jẹ́ o. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Pẹ̀lú àmì ìbéèrè, àgùntàn jíjẹ ó ba àlùwàlá jẹ́, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, tẹ́ bá wo oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ba àlùwàlá jẹ́, ìwé tí ń bẹ lọ́wọ́ mi yìí olóńpẹ̀ ní kitabu salat wọ́n sùrù tú àwọn akamọ́ha. Gbogbo àwọn májẹ̀mú tí máa bí àlùwàlá fi tí ìrun fi máa da, tálùwàlá fi máa rọrùn, ẹ̀rí inú tírà yìí àtàwọn oríṣiríṣi tírà ńlá náà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìbéèrè mi ni pé ẹran àgùntàn tí máa ń mẹ́ẹ̀ẹ́ olè ń wòye o, ṣé àgùntàn sá máa ba àlùwàlá jẹ́ bí àbí èé ba àlùwàlá jẹ́? Ẹ jẹ́ ká sọ fúnra wa. Bàbá ka ẹ̀gbọ̀rọ̀ yìí léyìí tí ó ń ṣe ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nípa àwọn tí máa ba àlùwàlá jẹ́. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ sáré sọ ń bì í sìn òun náà ń tẹ̀ra àgùntàn tẹ́ ń wò yìí. Ìyẹn lè máa jẹ́ episode 1. Àwọn episode 2 tí ń bọ̀ lójú ọ̀nà yìí òun náà ni àwọn tá a máa kà pé lára tí ń ba àlùwàlá jẹ́ leléyìí. Ṣùgbọ́n ẹ̀rọ àgùntàn yìí nìjẹ́ ń ba àlùwàlá jẹ́. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí nínú min hadith Jabir bin Samra anna rajulan sa'ala an-nabiy sallallahu alayhi wa sallam atawadda min luhumil ghanam. Agbẹ̀gbọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ bàbá wa àfáà Jabir ọmọ Samra. Ó ní dájúdájú ọkùnrin kan ó béèrè ìbéèrè lọ́wọ́ ó ń sẹ́ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lára tí máa ba àlùwàlá jẹ́. Ó ní àtàwádọ̀ ìbéèrè ni, àmì ìbéèrè ni pé ṣé mo lè ṣe àlùwàlá, ṣé mo lè tún àlùwàlá mi ṣe bí min luhumil ghanam. Nígbà pé yẹn ń jẹ àgùntàn náà lélẹ́yìí o, nígbà pé yẹn ń jẹ àgùntàn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ adá ló ń béèrè náà yìí pé kọ́ọ̀lá. Ànábì wa dàn pé ìṣíìtà tó bá wù ọ́ o lè tún àlùwàlá rẹ ṣe. Ìṣíìtà bọ́lá bí sọ fún nìyẹn ọ̀nbẹ́nu wùtírà yìí. Ìṣíìtà
tó bá wù ọ́ o lè tún àlùwàlá rẹ ṣe. kọ́ọ̀là ànábì sọ wáyé pé àtàwọ́dọ̀ mi lòwú mi ìbìlì bẹ́ẹ̀ bákan náà mo lè tún àlùwàlá ṣe o tí mo máa ṣe kí ni o ti máa jẹ ẹran ràkúnmí automatically tí èèyàn bá jẹ ẹran ràkúnmí directly àtàwọn ṣe kí ni o àlùwàlá ti bàjẹ́. ṣùgbọ́n ẹran àgùntàn sí a lè tún àlùwàlá ṣe àbá lè tún ṣe. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ohun tó bá wù wá ìṣìta ó ti tú wá lẹ̀. tó bá wù wá ká ṣe kí ni o ká tún àlùwàlá wa ṣe, tó bá sì wá ká ṣe kí ni o ká máa bá àrùn wa lọ. ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń wò mí lọ́kùnrin lóbìnrin lọ́mọ èké lágbàlagbà, àdúrà mi ni pé ojú tẹ́ ẹ fi ń wò mí yìí ojú yín Ọlọ́run kò lè gbà o. etí tẹ́ ẹ fi ń gbọ́ mi yìí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kò ní gba ìgbọ́ràn yín pẹ̀lú ògo tọ́lọ́. bẹ́ẹ̀ sì wá wo ìwọ náà fọ́n káàkiri lórí ìkànnì iléeṣẹ́ yìí wọ́n pè ní Imam Olúwakẹ́mi TV. ẹ subscribe lé lórí kẹ́lẹ́ bá a tún máa tó rí ọ̀pọ̀lọpọ̀ wáàsí ní ìwò nínú àwọn nǹkan wọ̀nyí. bákan náà ẹ lè jẹ́ ká share rẹ̀ fún gbogbo ayé pé ẹran àgùntàn ǹjẹ́ máa bà àlùwàlá jẹ́ bí àbí kò bá jẹ́. òun sẹ́lá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti tú wa sílẹ̀ pé tó bá wù wá ká ṣe kí ni o ká tún àlùwàlá wa ṣe. wọ́n ń bẹ ọba Allah subhanahu wa ta'ala Ọlọ́run wọ́n bà ìsìlámù wa jẹ́ o. ìbádà tá à ń ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọlọ́mọdé kó bàjẹ́ mọ́ a lọ́wọ́. insha Allah rahman akíyín pẹ̀lú ìgbìyànjú yín tẹ́ ń ná dátà yín tẹ́ ń fi àsìkò yín lẹ̀ tẹ́ fi ń gbọ́rọ̀ Ọlọ́run pẹ̀lú ògo tọlọ́run láyé ń bì í jọ gbèjà àlùkìyámà ọba Allah subhanahu wa ta'ala kò ní dùn yín ládàá rẹ̀. insha Allah wàlà hawla wàlà quwwata illa billah àlà àlì àlà. ẹ má gbàgbé láti subscribe sórí péjì Imam Olúwakẹ́mi TV kẹ́ẹ̀dẹ̀ share rẹ̀.